ọ̀gbẹ́ni ṣẹ́gẹ́yà ti tú àṣírí gbogbo ìjà tí wàsíù ayinde Quan bá ọ̀gá ẹ̀ síkírù ayinde Barrister jà. Gbogbo bí wàsíù ṣe bojú Barrister jẹ́ ńgbà yẹn, ọ̀gbẹ́ni ṣẹ́gẹ́yà tú gbogbo àṣírí yìí o. Ó tú gbogbo àṣírí bí wàsíù ṣe wá bẹ Barrister ńgbà tó yá, bó tiẹ̀ jẹ́ pé òun nìkan kọ́ ló bá Barrister jà, òun àti èèyàn kan tó ń pè ní Sawaba ni wọ́n jọ kojú Barrister ńgbà náà, tí wàsíù nìkan wá padà bẹ Barrister tó sì yọ Sawaba lẹ̀. Ẹ wo ìkọ́ kí sẹ́sẹ̀ ràgónú fọ́nrán yìí o, ọ̀rọ̀ pọ̀ gan-an, wìrìwìrì ọ̀rọ̀ ni ṣẹ́gẹ́yà fi ránṣẹ́ sí wàsíù ayinde lórí ọ̀rọ̀ Kúnlé Ayọ̀nlọ́wọ́. Lára àwọn ọ̀rọ̀ tí ṣẹ́gẹ́yà ní Barrister sọ ni pé ọmọ tó wòdí àgbà ọmọlẹ́yìn aṣerú ẹ̀ fún òun ló fà á tí ṣẹ́gẹ́yà fi wá fi àwọn ohun yẹn ránṣẹ́ sí wàsíù lórí gbogbo ohun tó ń lọ láàrin òun àti Kúnlé Ayọ̀nlọ́wọ́ nílùú ẹ̀ tẹ́lẹ̀. Àwọn kan gbàgbọ́ pé kò yẹ kí Kúnlé Ayọ̀nlọ́wọ́ gbẹ́kẹ̀lé wàsíù débi tí ó dé yìí, débi pé òun ló máa ra mọ́tò fún àbóhùn ló máa kọ́lé fún, pé ó yẹ kí Kúnlé Ayọ̀nlọ́wọ́ fúnra rẹ̀ náà ní pílánù fún ayé ẹ̀, nítorí wàsíù fúnra rẹ̀ gan ṣàlàyé bóun ṣe ń sanwó wọn déédéé. Kì í ṣe gbogbo ọ̀gá ló máa fẹ́ ro ti ọmọọṣẹ́ mọ́ tiẹ̀. Ọ̀yọ́ everybody o, ọ̀yọ́ òòrùn ni o. Pàápàá bí ò bá ti sí ọ̀rọ̀ àjọsọ tẹ́lẹ̀, ìbá jẹ́ pé bóyá o ti ń lo ogún ọdún àbí 30 ọdún pẹ̀lú ẹni tó ń bá ṣiṣẹ́, ṣé ọ̀rọ̀ àjọsọ wà pé iye ọdún tí n bá lò lọ́dọ̀ ẹ èmi máa fún ẹ ń pension, àbẹ́mi ni máa ra mọ́tò fún ẹ àbí kọ́lé fún ẹ. Òun ni àwọn kan sọ o. Ẹgbọ́n ohun tí ṣẹ́gẹ́yà ló máa ṣẹlẹ̀ sí wàsíù ayinde bí nǹkan bá lè ṣẹlẹ̀ sí Kúnlé Ayọ̀nlọ́wọ́ àtàwọn ẹbí ẹ̀, nítorí Kúnlé Ayọ̀nlọ́wọ́ ti sọ́ngbà kan pé wọ́n lóun kiri o, ó dà pé wọ́n fẹ́ mú òun mọ́lẹ̀, wọ́n fẹ́ ṣòun lọ́ṣẹ́ o. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu ṣẹ́gẹ́yà. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. Òkè gbé mi òkúta wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ òkè gbé mi iṣẹ́ mogun tẹ́ jà nígbà yẹn ẹ̀yin gan tẹ́ tiẹ̀ rántí pọ̀ gàyìn Barrister mọ́ ṣe é rántí mọ́ gbogbo ìgbà tó dógún lé tẹ́yìn àti Sawaba ẹ̀rí kọ́lọ́ fún àwọn kẹ́ ẹ̀gbọ́n yẹn ṣe é rántí pé Barrister ọ̀gá yín ni kì í ṣe fẹ́ jọ ṣe live show tẹ́jọ́ ń bú Barrister gbà yẹn àbí ṣé mo kéré jù gbà yẹn ni àbí nígbà tẹ́ ẹ já Sawaba lẹ̀, nígbà tẹ́ bú Barrister tán tẹ́ bú Barrister tán tẹ́yìn já Sawaba lẹ̀, tẹ́ lu ọmọ Èkó, tẹ́ lu ọpọlọ Èkó fún Sawaba, tẹ́yìn fẹ́ wá bẹ̀bẹ̀ ẹ ti gbà pé Salvation Army l'Óṣogbo nítòsí ilé tiwa lórí fíìdì yẹn lẹ ti wá bẹ̀bẹ̀ tẹ́ yọ Sawaba lẹ̀, tẹ́ sick lẹ́wọ̀ lọ́dún yẹn lọ́hùn ẹgbẹ́ mi báyìí lẹ gbà kọjá sick bẹ́ẹ̀ ṣe ń lọ báyìí àwa ìlà wà ń gbòòrò gbà ẹ̀ túṣe nìyí báyìí ni pé ká má bàa da sick lẹ́wọ̀. Àwọn bàbá olówó kan tán ṣiṣẹ́ ní National Bank nígbà yẹn náà ṣe pàṣẹ l'Óṣogbo lọ́dún tẹ́ wá bẹ̀ Barrister. Orin tó kọ fún yín lórí stage ìjọ yẹn ó wà lọ́pọlọ mi títí dọ̀la ni mi ò lè gbàgbé. Láfta tẹ́ ti bàjá tẹ́ ti bojú ẹ̀ jẹ́ tẹ́ wá lọ pé àwọn fáǹsì ẹ̀ àwọn bàbá àbísí òsì ẹ̀fà nǹkan tí gbogbo wọn tẹ̀lé wọ́ṣogbo tẹ yọ Sawaba lẹ̀ rántí pé ṣẹ́gẹ́yà tú àṣírí bí wàsíù ayinde ṣe bà ojú ọ̀gá ẹ̀ jẹ́, ojú ọ̀gá ẹ̀ tẹ́lẹ̀ olóògbé síkírù ayinde Barrister. Wìrìwìrì ọ̀rọ̀ jábọ́ náà fọ́nrán yìí o. Orin tí Bàrí kọ fún yín lọ́dún yẹn lọ lórí stage mo sì rántí dọ̀la, mo fi sọ́wọ́ sí ni bí mo ṣe kéré tó lọ́dún yẹn lọ mi ò gbàgbé. Ó ní mo dáríjì ẹ́ ọmọ mi Àyìndé Adé o, ṣùgbọ́n ọmọdé tó bẹ̀rẹ̀ tó wò di àgbà ṣùgbọ́n ọmọlẹ́yìn àṣerú ẹ̀ náà fún èmi ti dáríjì ẹ́ ọmọ mi Àyìndé Adé, tó fi gbé yín dìde nígbà tẹ́ dọ̀bálẹ̀ lórí stage tó gbé yín dìde kẹ́ ẹ lè mọ̀ wípé mi ò kéré jù àti wà ń ta ta ti tẹ̀lé yín táwa ti jí sòrò yín látàrí Sàtánà láyé Tàlàsó tó gbé yín dìde lọ́dún yẹn lọ́ọ̀ lẹ́mọ̀ parí ìjà ẹ̀yin méjìdínlẹ́jọ kọ̀mítì ntẹ̀sẹ̀ lọ́dún yẹn lọ́ọ̀ ẹ̀yọ́ kejì lẹ́ni ẹ̀yin àgbòṣogbo wa ẹ̀yọ́ ọmọ Èkó ẹlòbírè ọmọ Èkó fún Sawaba ọmọ Ìbàdàn
Ewa tó gbọ́ ó yà wá bẹ̀bẹ̀ tiẹ̀ ẹ rí sàábà gọ́ra ẹni tí ó bá ṣe pé alájà àgbàjẹ́ nìkan tó yẹ pé wọ́n dárí jiyàn ló tún fi rójú rere Barrister ní closeness náà nìyẹn kó tó di pé sàábà wa kú inú mi dẹ̀ dùn pé bàbá yọ́nú sí wọn close padà kó tó di pé ẹ rí kẹ́yìn náà jẹ́ bí ẹran rírọ̀ ni àwọn ọmọọṣẹ́ yín wọ́n wá sọ nǹkan tó dùn wọ́n lọ́kàn wọ́n jáde síta ìkan jáde síta ó sọ nǹkan tó ń dùn lọ́kàn tó ló ti gbé ó gbára lé yín ó gbẹ̀mí lé yín láti kékeré ló ti ń sìn yín ló ti ń tẹ̀lé yín ó dẹ̀ bìlíìfù pé ẹni tó ń tẹ̀lé eléré ńlá ni ọjọ́ iwájú rẹ̀ dáa tó bá ti dáa fọ́gá òun yóò máa dáa fóun gbogbo ẹ̀bùn tọ́lọ́run fún gbogbo tálẹ́ǹtì tọ́lọ́run fún gbogbo ẹ̀ ló fi ṣiṣẹ́ fún yín gbogbo ẹ̀ ló fi bá yín lò àwọn èèyàn sá lọ lẹ́yìn yín wọ́n sá lọ òun ò lọ ó yìí wà lẹ́yìn yín kó tó wá di pé wọ́n á rí matric ó wá wò pé ṣé hope wà ń bí báyìí ṣé hope wà ń bí báyìí ló fi ń lọ tó tún padà yẹ pé ṣé hope wà ń bí báyìí bí máa yín ṣe àfẹni tójú rẹ̀ bá fọ́ tóyì rẹ̀ bá burú ló máa wo Àyànkúnlé yẹn ló máa fojú olódù ló máa fojú oníranù ló máa fojú olóṣìwò ẹni tó bá wo Àyànkúnlé dáadáa ẹ mọ̀ pé ó rìn láìlékè wa iṣẹ́ nìkan tó máa mú kan mọ́kan gbogbo dán táwọn ọmọ bad boys ń pa ló yẹ kó náà mọ bá wọn pa but ó dìpẹ́ndì lórí iṣẹ́ owó ẹ̀ pé tó bá ti pẹ́ tó bá ti ń sin kéwà owó òun yóò ṣeun láàánú ńjọ́ kan ó trust yín ó gbé gbogbo confidence ẹ̀ lé lórí ó trust yín ó wà pẹ̀lú yín rí bẹ́ẹ̀ ṣe jẹ́ young láti kékeré tó ti ń tẹ̀lé ni ó wá wò títí kò wá rí nǹkan kan kò wá sí òpù kàkà bẹ́ẹ̀ náà rí àwọn bad boys tún dìtẹ̀ rẹ̀ ni tán bá tún mẹ́jọ rẹ̀ wá sọ́dọ̀ yín báyìí òun lẹ́tùn mọ́ bú fún wọn mọ́ bú ni mọ́ lálé ẹ̀ ni gbogbo nǹkan tó change mind ẹ̀ nìyẹn ìgbẹ́kẹ̀lé yẹn asánmọ̀ ni o bó ṣe ṣiṣẹ́ fọkùnrin tó mọ̀ wípé àìmọye àwọn ọmọọṣẹ́ náà máa ń rí láì lọ́gàá wọn ni wọ́n á fojú ṣe wọ́n á fara ṣe wọ́n á fi gbogbo ara wọ́n á fi sin ọ̀gá yẹn wọ́n á wò wípé táwọn bá sin débì kan yóò ṣàánú àwọn wọ́n wá rí pé kò wá ṣe nǹkan kan ara ti ẹnìkan ni òun nìkan ní kó mọ́tò sínú ọgbà òun nìkan ní kọ́lé kiri òun nìkan ní ṣe gbá ẹ wá ní ọmọ yẹn òun gan òní kò ní ronú ara ẹ̀ kò ní wò pé ṣé kìí ṣe pọ́gá yìí ṣiṣẹ́ àwọn báyìí kéwà ṣé kò wá jọ bẹ́ẹ̀ ni ṣé kò jọ bẹ́ẹ̀ ni. Ṣẹ́gẹ̀ ìyá tú àṣírí bí Wàsíù Àyìndé ṣe bà ojú ọ̀gá ẹ̀ jẹ́ ojú ọ̀gá ẹ̀ tẹ́lẹ̀ olóògbé Síkírù Àyìndé Barrister wọ́n ní wọ́n ní ọ̀rọ̀ jábọ́ náà fọ́nrán yìí o. nínú ọlá tọ́lọ́run ṣe fún owó tẹ́ dà sí Ìjẹ̀bú yẹn tẹ́ fi rí kíní hòtẹ́ẹ̀lì kan ọmọ rẹ́gísítà 30 million 40 million ẹ wá dúró billions yẹn nínú ọlá tọ́lọ́run ṣe fún yín bí ìgbà tẹ́ kàn mú wọn àgé tẹ́ mú kéèmù tẹ́ kíbọnú àmù tẹ́ fi bomi ni tẹ́ bá kọ́ 2 bedroom fún gbogbo wọn 21 kọ́lẹ́ pé gbogbo wọn ni ẹ wá ronú kàn wọ́n ẹ wá náà ní yarí mọ́ yín lọ́wọ́ wọ́n wá yarí mọ́ yín lọ́wọ́ ẹ wá fẹ́ mọ lépa ẹ jẹ́ lọ ṣọ́ ara yín àtúbọ̀tán ló jáde o ẹ̀dẹ̀ tí ń lọ sínú alẹ́ lẹ́ ń lọ yìí tẹ́ bá lọ jẹ́ kí nǹkan kékeré iṣó kékeré kínkín kẹ́ fi bà àtúbọ̀tán yín jẹ́ kẹ́ fi bọ ọjọ́ alẹ́ yín jẹ́ ẹ regret ṣé ọmọkùnrin yẹn ti jáde sí pé wọ́n ti ń lépa ẹ̀mí òun wọ́n ti ń léwu káàkiri kéwà ẹ̀dẹ̀ lajúlẹ̀ ẹ jẹ́ ká pa Àyànkúnlé sí yín lọ́rùn. ṣé àwọn tí wọ́n pa Mohbad tó bá mọ̀ pé bọ́rọ̀ Mohbad ṣe máa rí nìyẹn ṣé bí wọ́n fojú ọmọ kò lé nìyẹn náà fi wo Mohbad pé táwọn bá yanjú ẹ̀ kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ kó gẹ́ra ṣé wọ́n mọ̀ pé ó lè di nǹkan báyìí kéwà ẹ jẹ́ lọ ṣọ́ ara yín kẹ́ ẹ má jẹ́ ká pààyàn sí lọ́rùn kẹ́ ẹ má jẹ́ ká bà orúkọ tẹ́ ti ń bíi láti kékeré yín 52 years ago tẹ́lẹ̀ tí ń bíi orúkọ tẹ́ ń sọ nínú interview kẹ́ ẹ má jẹ́ kí wọ́n bàjẹ́ àwọn agbọ̀rọ̀dùn àwọn abániwọ̀ràn bá àrídá tẹ́ ẹ̀ ránṣẹ́ tẹ́ bá jẹ́ kán ṣe Àyànkúnlé léṣe tán bá ṣe léṣe
tán pa ọmọ rẹ̀ tán pa Àyànkúnlé tán ṣe ọmọ rẹ̀ léṣe sí lọ́rùn ọrùn yín ló máa wà Nàìjíríà ò dẹ̀ ní dáríjì yín àjẹpẹ́ bọ́jú alẹ́ yín jẹ́ nìyẹn. tó ti mú gbèsè nígbà wọ́n ti ń tẹ́tì rẹ̀ wọ́n ti ń lé káàkiri ẹ̀ẹ́dẹ̀ kẹsàn nínú interview pé fi sẹ́rẹ́ nìkan kan o kan fi kúnlé lẹ̀ ọmọ yín ni o àbí àfẹnitójú ẹ̀ bá fọ́ ní ò ní rí body language yín ní ò ní rí body language yín kéwà alábòsí ni ní ò ní rí body language yín pé láìkí ọmọkùnrin yẹn ẹ nífẹ̀ẹ́ rẹ̀ ẹ láìkí ẹ̀ a rí nínú body language yín ẹ ló lọ ó padà ó lọ ó padà ẹni téèyàn bá láìkì ló máa ń lọ téèyàn tó máa ń gbà padà ẹni téèyàn bá ń jàǹfààní lára rẹ̀ téèyàn ń gbádùn ẹ̀ ló ń lọ tó ń padà téèyàn tó máa ń gbà torí pé nífẹ̀ẹ́ rẹ̀ ni. tẹ́ bá fẹ́ sábò sílẹ̀ ẹ wà máa sọ òyìnbó sáwà ọmọ yìí ni àwa tá a ti tẹ̀lé láti kékeré àwa àbọ̀ kéwà létí kéwà bá jẹ̀bi nǹkan báyìí tó jẹ̀bi nǹkan òyìnbó ni ó dàlẹ̀ yóò máa sọ òyìnbó ni àwọn tó ṣe mọ̀ yìí àwọn ọmọ 90s àwọn ọmọ tán bí 1990 something tí wọ́n rẹ́rí àwọn ọmọ 1980 kankan tí wọ́n tẹ̀lé ń ṣe àwọn ẹni òmòdé yìí àwa mọ̀ yìí. tí kéèyàn bá fẹ́ dà nǹkan rú òyìnbó ni ó máa sọ kò ní sọ Yorùbá mọ́. ẹ̀rí bó òyìnbó ṣe dùn lẹ́nu kéwàá ńgbà tí ń ṣe tàbí tí ń sọ gbogbo allegation tàbí kan tó gbogbo àwọn ẹ̀rí òyìnbó ni kéwàá ó máa sọ ibi tí mo ti já nìyẹn pé àkéwà ó nífẹ̀ẹ́ bọ̀bọ̀ yìí ó mọ̀ pé òun yàn jẹ ó mọ̀ pé allegation tó fi ń kan yìí tòótọ́ ni. kí ló dé tẹ́ ìdán ẹ lè ṣe sọ́ọ̀rì náà ẹ ronú débẹ̀ ni náà ẹ mọ̀ táwọn tẹ́ bá jọ ń ṣiṣẹ́ tẹ́jọ́ ń koná sí inú wọn kìíní àwọn yẹn ló yẹ kẹ́ mọ́ tọ́jú àwọn gangan ni kéwà ẹ wàá tọ́jú àwọn bad boys yín kẹ́ ẹ má dùn wọ́n nú kẹ́ ẹ tọ́jú àwọn onílù yín àwọn oníkìtà yín àwọn ẹlẹ́gbẹ́ yín káyé orí wọn kí wọ́n kọ́mọ kan sára sí yín pé ó dẹ̀ wù mí àwọn graduate ká máa bínú mọ́ yọ kóòtù kán yọ táì dànù pé àwọn fẹ́ lọ́mọ sọ ọmọọṣẹ́ lẹ́yìn kéwà o ẹ bá rà ọmọọṣẹ́ kéwà ẹ bá rí létí kéwà ńkọ́ ẹ rí kéwà o bóyá lẹ́bùn kankan mọ́tò rí lára àwọn ọmọọṣẹ́ yín kẹ́ẹ̀kan dédé wò pé ìwọ o ìjọ wo ló pe bẹ́ẹ̀ de ìjọ bẹ́ẹ̀ de kẹ́ẹ̀ surprise ẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò tí ó lọ gbé mọ́tò tí ó wà ní kíní ẹ̀tọ́ bóyá lẹ ṣe rí surprise ẹ̀ múnú àwọn ọmọọṣẹ́ yín dùn ni gbogbo onífújì tẹ́ bá ti rí táwọn bad boys tó bá ti ń sá lẹ́yìn rẹ̀ kò tọ́jú wọn ní ibi tó bá dá àwọn èèyàn kì í kúrò ń bẹ̀ níbi táwọn èèyàn bá ti rí comfort wọn ò kúrò ń bẹ̀ ọ̀tán bá ti rí i pé aṣíwájú àwọn títí ẹnìkan ló ń rò títí ẹnìkan ló ń rò títí ẹnìkan ló ń rò òun ló máa mú àwọn ọmọọṣẹ́ tó máa ń plan pa àwọn fẹ́ sá lọ kí náà fẹ́ mọ ṣé ìlú òyìnbó wá jẹ́bi tó yẹ káwọn ẹ̀yìn àwọn ọmọ onílù kan á máa jókòó sí ni tẹ́ pé gbogbo iṣẹ́ tán sí Nàìjíríà ló wà tọ́dẹ̀ mà pé léré ńlá làwọn ń tẹ̀lé all the time náà ṣé ìlú òyìnbó á wá wù wọ́n pé àwọn fẹ́ wá jókòó sí tó bá yẹ pé ọ̀gá wọn ṣe dáadáa ni wọn ò ní tẹ̀lé ọ̀gá wọn padà sí Nàìjíríà tọ́mọ̀ ìpẹ́ níta àwọn tó lè wá sílùú òyìnbó ṣebí wọ́n ròpin náà ni. bẹ́ẹ̀ la ẹ wá ń ro ẹjọ́ bẹ́ríbẹ́rí àwọn èèyàn kan ò tún wá rí gbogbo mistake yín nínú gbogbo interview tẹ́ ṣe wọn ò wá rí mistake yín wọ́n tún wá ṣáìdì yín nígbà tó jẹ́ ẹ páàrin àwọn criminal lẹ́wà àwọn wo náà lẹ́ ń kọrin fún náà àwọn wo lẹ́ ń kọ fúdà fún ṣebí àwọn criminal náà ni wọ́n á máa ṣáìdì yín ni wọn ò ní ra burú tẹ́ ṣe. Ṣégè ìyá tú àṣírí bí Wàsíù Àyìndé ṣe bà ojú ọ̀gá ẹ̀ jẹ́ ojú ọ̀gá ẹ̀ tẹ́lẹ̀ olóògbé Síkírù Àyìndé Barrister wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ jábọ́ náà fọ́nrán yìí o. ẹ mọ yíyan báyìí ni ó tiẹ̀ tìgbà tẹ́ ṣe mistake gan tẹ́ jáde tẹ́ pé mẹ́ńtọ̀ yín tẹ́ pé lọ́gà yín tẹ́ sọ́dún onírọ́ lójú gbogbo ayé gan ṣe sọ́rí dọ̀la ẹ sọ ni pé ẹnu yín gbà bí ṣe ìbàrí ló dá fújì lẹ̀ ẹnu yín gbà ẹ tún lè máa sọ bẹ́ẹ̀ bàrí dẹ̀ ti sọ fún yín lójú ayé ẹ̀ ló ti sọ pé tójú akátá bá ń léwó sẹ́yìn ló wáyé kẹ́ jáde kẹ́ mọ dìbọ́ǹkì bàbá yẹn ni kẹ́ sọ́dún onírọ́ tó bá tẹ̀ jẹ́ pé àwọn kan ti ń kọ́ wà àwọn mistake tẹ́yìn náà ti ṣe ni
tí Bàrí ò pa yín tí ò ti torí ẹ̀ bínú sí yín ẹ wá fẹ́ ti torí pé Àyànkúnlé ó sọ ẹ̀dùn ọkàn rẹ̀ lẹ́wà ní kán máa lépa ẹ̀ kiri náà wá ń tẹ́tì rẹ̀ káàkiri lẹ́ẹ̀pẹ́ wọn àbí só yẹ kọ́rọ̀ yìí só yẹ kó dé ta ni ṣe bẹ́yìn lẹ́ẹ̀ pé àwọn blọ́gà yín kẹ́ kìlọ̀ fún wọn pé ẹ̀ fi ṣe Àyànkúnlé rán wọn àbí Ayọ̀ Jamiu kọ́ ló dá gbogbo wàhálà ilẹ̀ ni ṣé kìí ṣe Ayọ̀ Jamiu ló dálẹ̀ gbogbo ọ̀rọ̀ tí bọ̀bọ̀ Àyànkúnlé yẹn sọ sí ìbàjẹ́ra mọ́nú ni ìbámọ́ sọ síta ṣe bí gbàtà Ayọ̀ Jamiu bọ́ sórí afẹ́fẹ́ tó bẹ̀rẹ̀ sí bu tó ń sọ̀sọ́kúsọ sí Àyànkúnlé ṣé bó lónà bèèrè orí Facebook lórí pò náà lanu náà sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni àbí nígbàtà Ayọ̀ Jamiu ń bu kí ló ka Ayọ̀ Jamiu tí ẹ̀yin àti onílù yín tẹ́ bá ní kwanta tó yẹ kó mọ dá sí ṣe bó ti kó lẹ́yìn yín tó bọ́ sórí afẹ́fẹ́ tó bẹ̀rẹ̀ sí blọ́ọ̀gì tó ń wojú eré yín Ayọ̀ Jamiu ló fi gbogbo ìdọ̀tí tó yí lára lórí Facebook lẹ́nìí Ayọ̀ Jamiu ló fi yí lára kéwà kò sẹ́yìn tó kan Àyànkúnlé torí tí ò bá gbé ọ̀rọ̀ Àyànkúnlé wá sórí afẹ́fẹ́ kó máa bu kó máa fàyànkúnlé máa ta yín Àyànkúnlé ò ní ronú pé ó yẹ kó náà bọ́ sọ́dọ̀ àwọn blọ́gà kó náà mọ́tò kó náà sọ tẹnu òun Ayọ̀ Jamiu ṣe títí ó tún lọ ya fọ́tò ilé ẹ̀ sẹ́yìn lẹ́ fi gbogbo sẹ́yìn ẹran ilé tó tí gbogbo Ayọ̀ Jamiu mọ̀ pé kì í ṣe lẹ́yìn yín ló ti kọ́ ó tún lọ ya fọ́tò yẹn ó fi 1 point ó fẹ́ fi bà lójú jẹ́ ẹ mọ̀ pé bí rọ́bà lọ lógún ọdún ìjọ kan òótọ́ bà wọ́n wá ṣe gbogbo nǹkan yẹn lójú yín ẹ̀dẹ̀ lájúlẹ̀ ẹ̀dá ń gbèjà yín ni àbá ń kó bá yín wọ́n ń kó bá yín ní kéwà ẹ wo gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Àyànkúnlé ọ̀rọ̀ tó ti wà nú ẹ̀ tipẹ́tipẹ́ tó yẹ pé ìbàjẹ́ra máa ń nú ni ṣebí gbàtàn bẹ̀rẹ̀ sí bó náà lórí social media ló náà jáde ló náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó wá sọ títí ẹ̀ nígbà tẹ́yìn sọ tí táwọn blọ́gà yín sọ tí wọn. àmọ̀ràn wo lẹ́tí ẹ̀ ní fún Wàsíù Àyìndé àti Ayọ̀ Jamiu lórí ọ̀rọ̀ Kúnlé Ayọ̀nlọ́wọ́ pẹ̀lú gbogbo ohun tí Ṣégeyà ti tú jáde yìí ṣé Wàsíù Àyìndé tiẹ̀ lẹ́bi ṣá tó bá jẹ́ pé kò sí agreement tó dán mọ́rán láàrin wọn gbà tí wọ́n bẹ̀rẹ̀ pé bó bá ti dé sáà kan o ó ní ohun tí n máa ṣe fún ọ bí Kúnlé bá tiẹ̀ wá ṣiṣẹ́ fún iye ọdún kan ṣé ó pọn dandan pé ọ̀gá ẹ̀ ní láti ra mọ́tò fún tàbí kó kọ́lé fún ẹ̀yin èèyàn ojú wo lẹ fi wo ọ̀rọ̀ yìí o ìgbà kan tiẹ̀ wà tí Portable náà dá sọ̀rọ̀ yìí tó ní kí ló dé tí Kúnlé Ayọ̀nlọ́wọ́ ò tètè kúrò lọ́dọ̀ Wàsíù Àyìndé ní bí ọdún 2 sọ́dún 3 ní ìgbà tí gbogbo nǹkan ò ti ba lára mu mọ́ àbí ńgbà tó ṣe rí pé kò lọ bó ṣe yẹ kó lọ pé kí ló dé tóun náà dúró síbẹ̀ ẹ̀yin èèyàn báwo ló ṣe rí lọ́dọ̀ yín ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.